Auzubillahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, lórí ọ̀rọ̀ ó ṣe sír kò ṣe sír, ó ṣoògùn kò ṣoògùn, idán ni kíní kan ni, tantra àti clarify. Ẹjọ́ jẹ́ ká tún kémi àti yín ká tún yẹ àyà yìí wò. Àyà tó ń sọ fún wa ní Suratu Taha pé kọ́lá àjítàná litukhrijana min àrídìnà bisirika ya Musa. Ẹ ká wo àyà yẹn wò. Tó yẹ pé díẹ̀ májíìkì lọ́lọ́run ọba ń sọ ń bẹ̀. Ṣé Fáráò ó máa sọ fún ànábì Musa pé ìwọ ànábì Musa o, ṣó fẹ́ wá fi oògùn, ṣó fẹ́ wá fi lé wa kúrò lórí ilẹ̀ wa ni, ṣó fẹ́ fi oògùn gbalẹ̀ wa ni, àbí mi mọ kí ó ní. Ẹ dákun yẹn ká ọjọ́ fojú wo. Kọ́lá àjítàná litukhrijana min àrídìnà bisirika ya Musa. Ìwọ Musa, ṣó fẹ́ wá fi oògùn lé wa kúrò lórí ilẹ̀ wa ni. Ẹ ti rẹ sàn. So tó bá yẹ pé idán ni, ó yẹ kó sọ pé ṣé ìtumọ̀ kéwù yẹn ṣó lọ báyìí pé ìwọ Musa, ṣó fẹ́ wá fi idán lé wa kúrò lórí ilẹ̀ wa ni. So sír oògùn ló ń jẹ́ bẹ́ẹ̀, oògùn abẹ́nú gọ̀ǹgọ̀. Ó wá ní táìpù ni, ó nípele nípele, a ti ṣe full video ẹ̀, ó nípele nípele. So definitely ọlọ́run wa tún wá ń sọ ń bẹ̀, ọlọ́run jẹ́ kó wá mọ̀ pé kí ni ò fàlàyé fúlíwù sáhìr haisho hatan. Gbogbo ọ̀nà àwọn ológun wọn ò ní jèrè, wọn ò ní jèrè. Ẹ ti understand? Ẹ jẹ́ ká glance àyà ẹ̀ ká lọ ṣẹ̀kẹ̀ dáadáa. Kọ́lá àjítàná litukhrijana min àrídìnà bisirika ya Musa. Ẹ jẹ́ ká gbìyànjú ká lọ wo àyà yẹn. Àyà yẹn oògùn ló ń sọ ń bẹ̀ o. Ṣé wọ Musa, Fáráò sọ pé ṣé wọ Musa ṣó fẹ́ wá fi oògùn gbalẹ̀ wa ni, ṣó fẹ́ fi oògùn lé wa kúrò lórí ilẹ̀ wa ni. Sír oògùn abẹ́nugọ̀ngọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ má ẹ̀ka dá oògùn abẹ́nugọ̀ngọ̀ ó yàtọ̀ sí dàwá. Ó ti yẹ yín, dàwá lóògùn ìwòsàn, oògùn abẹ́nugọ̀ngọ̀ ní sír, ó wá nípele 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 àti treat ẹ̀. So ẹ jẹ́ ká jẹ́ ká máa yẹ kíní ìwò tàwíìdì wa gbọ́dọ̀ dúró. Ẹnìkan ò bẹ́ nìkan jà. Oògùn ni Fáráò ń sọ, ìwọ Musa ṣó fẹ́ wá fi oògùn gbalẹ̀ wa ni. Ẹ ti understand? Ká lọ rí nǹkan mọ́lẹ̀ onílẹ̀, àwọn tó ń ṣe ó ti yé yín. Irú àwọn nǹkan yẹn ni Fáráò ń tẹ́ àti sọ, ṣó fẹ́ fi oògùn lé wa kúrò lórí ilẹ̀ wa ni. Kọ́lá àjítàná litukhrijana min àrídìnà bisirika ya Musa. 57 Suratu Taha. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ẹ ká jẹ́ kẹ́sìn wa dúró pé Ọlọ́run ní gbẹ̀sìn dọ̀tí wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ddina hunafa. Ẹ jẹ́ ká sìn Ọlọ́run with sincerity. Massalamu wa ila liqa'i.